ó ṣí Ọlọ́run arógun má tìdí ṣó orí iṣẹ́ tá a jọ ṣe gbẹ̀yìn yẹn òun ló pèsè mọ́tò yìí fún mi o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ pé mo kàn ṣe mistake la ojú ẹ sórí àwọn ọmọ ènìyàn wọn ò mọ̀ bó ṣe ń lọ o sórí bí mo ṣe wá la ojú ẹ lọ́jọ́ yẹn èèyàn 3 ló gbé mọ́tò fún mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé o mọ̀ pé mi ò láì kí n máa parọ́ 100,000 tí mo fún ẹ yẹn ọ̀rẹ́ mi kan wá wà ìyẹn náà tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ 1977 ló ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ bọ̀ ọ̀nà 1977 ló ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ bọ̀ tó wá ní tí mo fẹ́ sọ fún ẹ bẹ́ẹ̀ ni wípé ọ̀rẹ́ mi yẹn mo fẹ́ mú ẹ lọ bàbá ẹ̀ o máa tún fọ́jú lọ síbẹ̀ náà tá bá ti débẹ̀ àwa la ojú ẹ̀ padà. mi ò ní lè tẹ̀lé yín lọ sọ́dọ̀ ènìyàn torí mi ò ní lè gba 100,000 ó lè ná ra mọ́tò 3 fún yín. kò lè fẹ́ 100,000 nígbà tí èkébó lọ́wọ́ náà fẹ́ bá yí ẹ̀jọ́ ṣe máa fẹ́ 100,000. èló ló máa fún mi. yá mo wò ó yá ìfẹsọ̀ ń gbé 500,000 súnmọ́ pé ìjọ tiẹ̀ tó tóbi ju tèmi lọ. bí ìjọ ẹ̀ ṣe tóbi ẹ̀yin gba mọ́tò 3 kó fún mi bí 1 million kébì náà bọ́ sí gbòòrò. mo máa gba pàṣẹ́ǹtì náà. ẹ tún máa gba pàṣẹ. ẹ náà. ọwọ́ rẹ̀ ilẹ̀ máa ti gba pàṣẹ. wàá gba 1 million naira àwọn àmì ìwà nígbà ok. 100,000 tẹ́ fún mi jọ sí ẹ máa dùn tẹ́ fi rí. ṣé bí mo máa fún ẹ lórí tí wàá fi sójú tó máa fi dà ìpójú ẹ fọ́. ṣé bí mo máa fún ẹ lórí ṣé o lórí sílé ni. èlò ló máa ń tòrì. bóyá bíi 350. nínú wọn irọ́ kó fún mi 700. jẹ́ 1 million ló máa jẹ́ máa fún ẹ 700,000 èmi á dẹ̀ ra orí tí náà dẹ́ náírà bẹ̀ nínú 300,000 tó bá jẹ́ tèmi. ìwọ lọ wọlé má tún rówó lọ wọlé sínú ọkọ̀. kí ló ń dòwó pásítọ̀ Kasala ó jà ti dòwó kí ló ń dọ̀lá kí ló ń dọ̀lá. àwọn máa yóò yáyá ni olú máa ṣọ́ Kasala. máa ṣọ Ṣẹ́gun. mọ̀rẹ́ yín. máa ṣọ Ṣẹ́gun. ṣẹ́rí kọ́sọ́mà yẹn ni mo mú dé kí wọn. ẹ kí mi dáadáa Pásọ Ṣẹ́gun àníkẹ́ ẹ jáwọ́ nínú ìwà àgbèrè. mélòó ni láàyè òun. àníkẹ́ ẹ jáwọ́ nínú ìwà àgbèrè. Pásọ Ṣẹ́gun mo mọ nǹkan tí mò ń sọ o. ṣé ẹ rí màdàmù òun ló máa ń fọ́jú tó máa ń làjú. ókè àwọn ní. ẹni tẹ́ ẹ fẹ́ la ojú ẹ̀ ní. ṣe sú ọ̀pọ̀ máa lè ṣiṣẹ́ náà ṣá. díjú wò lápadà. o mọ̀ ṣẹ́ṣà ó ti pẹ́ tó ti ń fọ́jú bọ̀ sẹ́ ó ti fọ́ ojú nínú oyún gan rí bó ṣe wà ẹ gbàgbé iṣẹ́ tọ́lọ́run náà ló ń ṣe nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí ni pé 1 million ni o kò dẹ̀ wọ́n kì í ná 1 million kẹ̀ 1 million ni wọ́n kì í ná. ẹ ti gbàgbé orí tá a bá ṣe jọ máa ń ṣe. yàrá tẹ́lẹ̀ ìyàtọ̀ ìyẹn tó jẹ́ pé mo lajú ẹ̀ mo gba mọ́tò 3 tọ́pẹ́ tẹ́lẹ̀ bá lajú ẹ̀ nǹkan sọ̀rọ̀ jàre sọ nǹkan tó fẹ́. ilé gbàdí 1 million mo ti sọ fún yín 1 million ni o wọ́n bá ilé fún mi 1 million mo ní sẹ́ńgòrò àwọn pásọ̀ wọn kọ̀ lọ́n dúró dè mí ń gbòòrò ẹ̀mẹ́ gba mọ́tò méjì ẹ̀ sọ fún ọmọ bẹ́ẹ̀ ti pè wọ́n lẹ́nu ìjọba jẹ́ ni nítorí ká túmọ̀ débi ká mọ̀ jiyàn ẹ̀ pè wọ́n ni. ẹja fi ṣe 500,000 ká ló ṣe ẹ̀ síbẹ̀ ẹja mọ̀ lọ ilé gba 500,000 1 million bẹ́ẹ̀ bá ilé fún mi. 1 million. mo ní sẹ́ńgòrò. ṣèbó oníṣẹ́ tó ń ṣe. mo ní sẹ́ńgòrò. oníṣẹ́. mo gbà. ṣé o ti gbà bẹ́ẹ̀ yẹn o ti gbà. mo ti wà òkè. ìwọ náà rí bó ti wà òkè. Pásọ Ṣẹ́gun olórí burúkú owó ló ná ìdá 10 tí mànà gbà olórí burúkú ni mànà gan. àjọ ṣiṣẹ́ pẹ́. ẹ̀yin náà ṣíwín náà. òṣìwín ni wọ́n nínú Kristi. òṣìwín náà lẹ́yìn. nínú Kristi. wọ́n já wèrè gan. àwọn ṣíwọ́n nínú Kristi ní sàlẹ̀. èmi gbé wèrè wọnú ìrànṣẹ́ ń tẹ̀ mí. ẹ má jà arúgbó jìnnà ẹja máa lọ. ẹ kò sí wàhálà transaction yẹn òun náà ni mo fẹ́ sọ owó ni kókó. máa ṣe transfer. ẹ ṣe transfer ẹ nìṣó. nígbà wo. báyìí pápápá. pásítọ̀ tó já sí àṣẹnípò mẹ́nu bẹ́ o àrékèrèké ń bẹ́ o báwo ló ṣe. torí bí mo ti ní olóhùn ìwọ sá lò bẹ́ẹ̀ ọ ti lọnu ọya kò sí wàhálà pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi àtàtà bóò ni Ọlọ́run kan là ń sìn. bóò ni ó kọ ẹ̀kan Ọlọ́run kan là ń sìn. ọ ti lọ bá àwọn ìjọ Kasala. 3 lọ́kan. ìjọ Kasala. owó ló bojú ọ̀rẹ́ jẹ́. má yẹ kówó bojú ọ̀rẹ́ jẹ́ o kójú ẹ má lọ fọ́ o. kò lè fọ́ mo ti bẹ́ẹ̀ mú kọ́sítọ́mà ẹ̀dín ni. máa bọ̀ ráàdìwò yípo. ṣé òun lo ní kí n tẹ strọ́ọ̀nù blindness lára rẹ̀. ó yá fọ́jú bẹ́ẹ̀ yẹn direct. babaláwo náà tún ṣe deliverance. wọ́n ti máa ṣe tipẹ́ náà wọ́n ti ẹ̀. eléyìí ó gbọ́n pa ẹ̀. ìgbìmọ̀ kankan ní ayé tí yí ọya fọ́jú ná. ó yá sáré fọ́jú wò. tẹ́ ẹ fọ́jú wò ná. ó mọ̀ sí dáadáa. ó mọ̀ sí. ó yá lápadà. lajú. lápadà bẹ́ẹ̀. àní ọ̀làjú. ojú mi ò la o. kó lákẹ̀. ojú mi ò la o. ní sùúrù máa là. ojú mi ò la sẹ́ẹ̀. yéé àfọ̀ṣẹ́ mo fi sọ̀rọ̀
mo ti sọ̀rọ̀ sínú àfọ̀ṣẹ́ o. o ṣe máa fàṣẹ sọ̀rọ̀ ṣé o mọ̀ pé a ṣe bísínẹ́sì ni o ṣe máa fàṣẹ sọ̀rọ̀. a ti ṣe eléyìí o. ẹ ó yà lápadà. kí n ṣe kí ni lápadà. eléyìí ti lọ́nu ọ ti lọ wá o. ẹlò sọmọ tó ṣẹlẹ̀ ní sùúrù kò tí ì lọ bàbá yẹn ò lọ ojú yẹn máa là ní sùúrù jàre farabalẹ̀. àwọn dáńgbáná sẹ́tì àwọn ọ̀gbá fámìlì. ẹ ṣàánú mi ẹ̀jẹ̀ má jẹ́ kójú mi relé. ètò relé o ti relé ẹ pẹ̀lẹ́ jà yá àti Ramota lọ́sàn yẹn pẹ́lẹ́ ṣé rí àbúrò yín àti Ramota dúró bẹ́ẹ̀ farabalẹ̀ jáde ṣé mọ̀kàn tó mọ wá bá yín fún ṣé rí àbúrò yín ó ti pẹ́ tí ẹ ti jọ ń gbádùn owó ṣé ẹ̀gẹ́ mo jẹ́ pásítọ̀ tó jẹ́ pé ó mọ̀ iṣẹ́ Ọlọ́run paríparí mo mọ̀ tán ni mo yẹ dígbé ẹjọ́ máa ń gbádùn owó yẹn nígbà tí ó dùn ṣùgbọ́n táìmù tájọ wà báyìí ó dẹ̀ kó ti korò ó ti kan gógó ṣé rí ẹni tó ń pèsè owó fún yín tẹ́ fi ń jẹun ni ẹ mọ̀ pé yín ò ní iṣẹ́ ẹ̀dẹ̀ lábọ̀ so ojú ẹ̀ ti fọ́ so mo wá ní kí wọ́n á fún yín ni pé kẹ́ ẹ máa take care òun ló take care yín nísìnyí báyìí lẹ́fẹ̀ẹ́ máa take care so mo oore ni mo ṣe pé mo mú wá fún yín o because o ti pẹ́ tó ti ṣe business tẹ̀lẹ̀ jọ ń gbádùn ẹ̀ so ẹ jọ kẹ́ ẹ tọ́jú ẹ̀ dáadáa ṣẹ́ gbọ́. ìwà kọ́ ló fọ lójú tó wà mú bọ̀ wá bí. ẹ mú rí i pé bóyá ọmọ rẹ máa lè ṣe bóyá ọgá lè tọ́jú ẹ̀ náà náà. ìwà kọ́ ló máa mú lọ́gbà yẹn. kí máa mú lọ. ẹ máa mú lọ. mo lè mú lọ gbà tẹ́tí ń tọ́jú ẹ̀ tẹ́tí jọ máa ń jẹ gbádùn ẹ̀kọ́. wọ́n lè ra gbọ́dọ̀ gbádùn ẹ̀ ìwà kọ́ ló fọ lójú ẹ máa mú lọ́gbà yẹn. èmi ò lè ibo ni mo mú lọ. máa mú lọ máa mú síbẹ̀ yẹn. ẹ má jẹ́ kó lọ. mi ò lọ sẹ́nu yẹn àtúmọ̀ ríra.